lọ dọ̀bálẹ̀ fún ààrẹ aṣíwájú bọ́lá tìǹbù kó lè dáríjì ọ́. Wọ́n gba gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun tẹ́lẹ̀ rí adésọjí arẹ́gbẹ́ṣọlá nímọ̀ràn bẹ́ẹ̀. Kí lẹ Arẹ́gbẹ́ṣọlá ó ṣe fún ààrẹ Tinubu? Kí ló dé tí ààrẹ aṣíwájú bọ́lá tìǹbù bá ìtìjú kúrò nínú ìpínlẹ̀ ọ̀ṣun nínú àbájáde èsì ìdìbò tó gbé gómìnà adémọlá adélèké wọlé? Kí ló dé tí oyetola pàdánù iléeṣẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun fún ìgbà kejì? Ipa wo ni sẹ́nẹ́tọ̀ yọlá ọmísọ̀rẹ́ ló kó fún adégbóyèga oyetola nínú sáà àkọ́kọ́ nínú ètò ìdìbò tó gbé wọlé? Kí ló fa ìyapa nínú ẹgbẹ́ òṣèlú apc tẹ́ka ti ìpínlẹ̀ ọ̀ṣun? Kí ló mú kí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú pdp tẹ́ka ti ìpínlẹ̀ ọ̀ṣun kí wọ́n mọ̀ ṣẹ́wọ́ sí adésọjí arẹ́gbẹ́ṣọlá láti wá darapọ̀ mọ́ wọn? Ibo ni ọ̀rọ̀ òṣèlú dé nínú ìpínlẹ̀ ọ̀ṣun? Ìdọ̀bálẹ̀ tí àwọn èèyàn fẹ́ kí adésọjí arẹ́gbẹ́ṣọlá kó lọ dọ̀bálẹ̀ fún ààrẹ aṣíwájú bọ́lá tìǹbù, kí ló fà á? Sí aṣíwájú ṣetán láti gba ìdọ̀bálẹ̀ tàbí ẹ̀bẹ̀ rẹ̀? Bí aṣíwájú bá gba ìdọ̀bálẹ̀ adésọjí arẹ́gbẹ́ṣọlá, ipa wo ni ìdọ̀bálẹ̀ arẹ́gbẹ́ṣọlá yóò mú bá ẹgbẹ́ òṣèlú apc tàbí ti pdp tẹ́ka ti ìpínlẹ̀ ọ̀ṣun? Kí ló dé tí ọ̀nàrẹ́bù olúwọlé ọ̀kẹ́ àti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú pdp kan tí wọ́n ń wò wípé bó ní ìbáṣe dùn tó tí arẹ́gbẹ́ṣọlá bá lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú pdp ní ìpínlẹ̀ ọ̀ṣun? Gbogbo bí iṣu ṣe kú àti bí ọ̀bẹ ṣe bò ó tí ẹgbẹ́ òṣèlú apc fi pín sí méjì, táwọn kan bá oyetola lọ tí igun kejì sì bá adésọjí arẹ́gbẹ́ṣọlá lọ, gbogbo ẹ̀ náà ó pẹ̀kẹ́lù tí a ó sì mú wá fún yín lọ́ọ̀rí kìnìún. Ẹ̀yin ẹ̀ ṣáà ti fi àpèrè tẹ́ o. À ń padà bọ̀ láìpẹ́ láti wá fún yín ní ọ̀rí kìnìún àwọn ìròyìn náà. Yorùbá Gidi TV. Ẹ káàbọ̀ padà. Igi kan kò lè dá igbó ṣe o. Ọ̀bọ mọ̀ ń fò, ọ̀bọ mọ̀ ń yan. Igi súnmọ́ igi ni o, ni ọ̀bọ fi ń fò tó sì yan fanda. Ẹ má gbàgbé, bí ajá bó bá lẹ́ni lẹ́yìn, irú ajá bẹ́ẹ̀ ṣeé ṣe kó pa ọ̀bọ. Ẹ má sì tún gbàgbé wípé ọ̀pọ̀ ènìyàn ní jẹ́ Adéwùmí ṣùgbọ́n Ọlọ́run ọba adé fi ní jẹ. Oore báyìí sì ni oore ń wọ́tọ̀. Bí oore bá pẹ́, kò ní dáa tó kí aṣiwèrè kó gbàgbé. Abalajọ táwọn Yorùbá fi ń pèdè wípé bí ó bá kù rébété bí ojú àjọ kí ọmọ olóore kó jìn sí kòtò, ìmọ̀nàmọ́ná yóò kọ́ yẹ̀rì fọmọ olóore. Ọmọ olóore kò sì ní jìn sí kòtò. Àbẹ́ẹ̀ ti gbàgbé ni nígbà tí Yorùbá tí wọ́n dọ́gbọ́n yan fẹ́rẹ́ wípé oore nígún ṣe tó fi pa lórí, oore yìí kan náà ni àkàlàmọ̀gbò ṣe tó fi yọ gẹ̀gẹ̀ lọ́rùn. Sóore níwọ̀n torí pé bí oore bá pọ̀, àwọn Yorùbá ní ibi ní dà nígbẹ̀yìn. Ẹ̀gbọ́n náà, ṣé Arẹ́gbẹ́ṣọlá yóò lọ dọ̀bálẹ̀ níwájú Tinubu àbí báwo? Ẹni tó já ìràwọ̀ ààrẹ aṣíwájú bọ́lá Tinubu níwájú ogunlọ́gọ̀ ilẹ̀ yànràn ti àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú apc nílẹ̀ nàìjíríà láti pàṣẹ ètò ìdìbò tó gbé sẹ́nẹ́tọ̀ nurudeen adémọlá adélèké wọlé dípò kí Arẹ́gbẹ́ṣọlá kó ṣiṣẹ́ fún olùdíje tí ẹgbẹ́ òṣèlú rẹ̀ tó gbé kalẹ̀, èyún alhaji gbóyèga oyetola. Arẹ́gbẹ́ṣọlá kò ṣe bẹ́ẹ̀ o. Ó ṣiṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú pdp. sẹ́nẹ́tọ̀ jackson nurudeen adémọlá adélèké sì gbégbá orókè lẹ́gbẹ́ òṣèlú apc tẹ́ka ti ìpínlẹ̀ ọ̀ṣun ló bá fọ́. Ẹ̀gbọ́n náà, ta ló ń jẹ́ bàbá àlímọ̀ṣọ́ gan-an? Ta ni ọ̀gbẹ́ni adésọjí arẹ́gbẹ́ṣọlá kó tó gba ìjọba lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun tẹ́lẹ̀ rí ọmọọba ọlágúnsóyè oyinlọ́lá? Ta ló mọ òkòlù adésọjí arẹ́gbẹ́ṣọlá lọ́yọ̀ọ́ nípínlẹ̀ ọ̀ṣun kó tó di gómìnà gan? Bó tilẹ̀ jẹ́ pé ó ti fi ìgbà kan rí wà gẹ́gẹ́ bí àwọn èèyàn gómìnà ìpínlẹ̀ lagos tẹ́lẹ̀ rí, tó ti di ààrẹ báyìí, èyún ààrẹ aṣíwájú bọ́lá tìǹbù. Léyìí tó ṣe bí ẹni túmọ̀ sí wípé adésọjí arẹ́gbẹ́ṣọlá ó gbajúmọ̀ nínú ètò òṣèlú nílùú èkó dáadáa. Ṣùgbọ́n ìbéèrè tó ń tawọ́ tasẹ̀ lọ́kàn àwọn èèyàn ni pé bí ààrẹ aṣíwájú bọ́lá tìǹbù kò bá gbé adésọjí arẹ́gbẹ́ṣọlá kàn nípínlẹ̀ ọ̀ṣun, ọ̀nà wo lárẹ́gbẹ́ṣọlá fẹ́ gbà láti fojú hàn gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun, torí pé òkìkí ààrẹ aṣíwájú bọ́lá tìǹbù tó bú ramúramù nígbà náà
tó sì dàbí afẹ́fẹ́ ló mú kí iná ògo òṣèlú ọ̀gbẹ́ni Adésọjí Arẹ́gbẹ́ṣọlá kó mọ́ jó búlàbúlà tó sì di gbajúgbàgbó nínú ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣáájú láwọn àkókò kan létò ìṣèjọba gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ìdarí ọmọọba Ọlágúnsóyè Òyìnlọ́lá ti bẹ̀rẹ̀ sí ní gbé ojú agan sí Adésọjí Arẹ́gbẹ́ṣọlá léyìí tó mú kí ó ṣe bí ẹni yẹra díẹ̀ kúrò nínú ìpínlẹ̀ Ọ̀ṣun ó gba ìlú Èkó lọ nídìí wípé ọba méjì tàbí gómìnà méjì kò lè jẹ lákòókò kan náà nínú ìlú kan náà tàbí nínú iṣẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀gbẹ́ni Adésọjí Arẹ́gbẹ́ṣọlá ní àsìkò náà ó rí ara rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà tó gbégbá orókè nínú ètò ìdìbò náà, ṣùgbọ́n àjọ elétò ìdìbò tilẹ̀ Nàìjíríà kéde ọmọọba Ọlágúnsóyè Òyìnlọ́lá láti tẹ̀síwájú nínú ètò ìjọba rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà fún sáà kejì. Ṣẹ́ẹ̀sì mọ̀ wípé bí irọ́ bá lọ títí lógún ọdún, ọjọ́ kan ṣoṣo báyìí lòtítọ́ yóò lè bá. Arẹ́gbẹ́ṣọlá bẹ̀rẹ̀ sí ní ṣàmúlò àwọn ojú òpó ìtàkùn ayélujára káàkiri àti àwọn ojú òpó ìtàkùn iléeṣẹ́ ẹ̀rọ abánisọ̀rọ̀ láti máa pariwo òtítọ́ nígbà tó gbà wípé òun ni gómìnà. Ètè Arẹ́gbẹ́ṣọlá nígbà náà kò sẹ̀yìn àti máa gbé sí etígbọ̀ọ́ àwọn olólùfẹ́ rẹ̀ nínú ìpínlẹ̀ Ọ̀ṣun ní pàápàá jùlọ fún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Action Congress tẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun wípé òun ni gómìnà kí àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún kí wọ́n bá lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú míì sí ni. Nígbà tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ rí náà ó ń fi àbùkù kan ètò ìjọba Òyìnlọ́lá wípé ń ṣe lẹ́gbẹ́ òṣèlú PDP wọ́n jí ipò gómìnà ẹlẹ́ẹ̀kejì tẹ́gbẹ́ òṣèlú ọ̀hún tó wá darí lábẹ́ ọmọọba Ọlágúnsóyè Òyìnlọ́lá ó ní wọ́n jí ni. Ṣùgbọ́n lọ́jọ́ 26 oṣù kọkànlá ọdún 2010 ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn kan lè tó kẹ̀tẹ̀fẹ̀ sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìdarí onídàájọ́ Clara Ògúnbíyì ó gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ nígbà tí ó dá ọ̀gbẹ́ni Adésọjí Arẹ́gbẹ́ṣọlá láre wípé ó ní ojúlówó gómìnà tí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n di ìbò wọn fún èyí lọ́dún 2007 àti pé kì í ṣe ọmọọba Ọlágúnsóyè Òyìnlọ́lá ló gbégbá orókè nínú ètò ìdìbò náà. Ní gbogbo àsìkò yìí Arẹ́gbẹ́ṣọlá kò fi bẹ́ẹ̀ sí nínú ìpínlẹ̀ Ọ̀ṣun, ìlú Èkó ló wà tó sì ń tafà sí orí òrùlé iléeṣẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun eléyìí tí ọmọọba Ọlágúnsóyè Òyìnlọ́lá tó ń darí rẹ̀. Tẹ́ ẹ̀ bá gbàgbé ní gbogbo àsìkò yìí ààrẹ aṣíwájú Bọ́lá Tinubu ó dúró tán ni o, ó dúró gbágbágbá bí gbẹ̀kẹ́ ti ṣe fọwọ́ tilẹ̀ tí ìgbà láàmú sì ṣe bẹ́ẹ̀ tó ń káwọ́ ti ògiri tí Adésọjí Arẹ́gbẹ́ṣọlá lẹ́yìn ní. Nígbà tí ààrẹ aṣíwájú Bọ́lá Tinubu ní gbogbo àsìkò náà ló fi ń fa wàhálà pẹ̀lú ìjọba ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ń darí ilẹ̀ Nàìjíríà ní gbogbo àsìkò náà léyìí tó sì ṣe bẹ́ẹ̀ tó fún aṣíwájú Bọ́lá Tinubu ní òkìkí jákèjádò ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà tó ṣe àgbékalẹ̀ ilẹ̀ Nàìjíríà. Gbogbo ohun tí gómìnà ìpínlẹ̀ Lagos tẹ́lẹ̀ rí ọ̀hún tó rí ló ṣàjọ láti rí pé ẹ̀tọ́ ọ̀gbẹ́ni Adésọjí Arẹ́gbẹ́ṣọlá kò fòru lógúnà àti rí pé ó tẹ̀ lọ́wọ́. Ṣùgbọ́n ní kété tọ́wọ́ ọ̀gbẹ́ni tó tẹ ipò gómìnà ní òkìkí rẹ̀ bá búrẹ́kẹ́ sí ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó sì ń gbìyànjú ìwọ̀nba tí agbára rẹ̀ ká o gẹ́gẹ́ bí gómìnà ní sáà kejì rẹ̀ ìyún lọ́dún 2014. Arẹ́gbẹ́ṣọlá àti sẹ́nẹ́tọ̀ Iyọlá Ọmíṣọ̀rẹ ni wọ́n fà á débi tó ní àpẹẹrẹ kódà ìkórìíra tí àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ní sí ìjọba Ọ̀ṣun láyé ètò ìjọba alàgbà Bísí Àkàndé ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá ọmọ kéékèèké òun ẹgbẹ́ òṣèlú PDP lọ́wọ́ nínú ètò ìdìbò ọdún 2014. Ẹ̀sùn tí àwọn èèyàn àti àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun fi kan ìjọba Bísí Àkàndé ní àsìkò náà ni wípé ètò ìjọba rẹ̀ ó tú ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ká ni o, àti pé ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ tí wọ́n kì í ṣọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n pàdánù iṣẹ́ wọn ní àkókò náà. Wàyí o, ẹ̀tanú àti ìgbésẹ̀ ìjọba Àkàndé táwọn èèyàn ní sí wọn yìí ó padà ṣe àkóbá fún Arẹ́gbẹ́ṣọlá nínú ètò ìdìbò ọdún 2014 torí pé ẹni tó sú ló gbàgbé, ẹni tó kó kì í gbàgbé láéláé. Ìwà tí ìjọba Àkàndé wù ní àsìkò náà àti ti eléyìí tí Arẹ́gbẹ́ṣọlá tí ó gbé láwọn àkókò kan ó mú kí àwọn ènìyàn
kí wọ́n wò wípé dandan ni kí Arẹ́gbẹ́ṣọlá kó kú o láti pàṣẹ ètò ìdìbò ọdún 2014. tí ẹ kò bá gbàgbé, òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun ó gbóná girigiri ní àsìkò ètò ìdìbò náà débi wípé Arẹ́gbẹ́ṣọlá fún alára rẹ̀ ó sọ ọ́ lógúntáyé nígbà tó sọ di mímọ̀ pé òkìkí olùdíje tí ẹgbẹ́ òṣèlú PDP tó gbé kalẹ̀ ní àsìkò náà, èyí sẹ́nitọ̀ Iyọlá Omíṣọ̀rẹ́, ó mú kí òun ṣe bẹ́ẹ̀ kó àwọn ẹrù òun àti àwọn ohun ìní tòun kan kúrò ní iléeṣẹ́ gómìnà ní àsìkò náà, torí pé ìgbàgbọ́ Arẹ́gbẹ́ṣọlá ni wípé ó ṣeé ṣe ò kí ẹgbẹ́ òṣèlú PDP láti pàṣẹ sẹ́nitọ̀ Iyọlá Omíṣọ̀rẹ́ kí wọ́n gbogbo àrókè nínú ètò ìdìbò náà. wàyí o, àbẹ̀jáde èsì ìdìbò iléeṣẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tọdún 2014, Arẹ́gbẹ́ṣọlá ní àjọ elétò ìdìbò lẹ́wà kéde wípé òun ló gbogbo àrókè nínú èsì ìdìbò náà nígbà tí ó rí èsì ìdìbò tó tó 394,648 votes, nígbà tí Ọ̀túnba Iyọlá Omíṣọ̀rẹ́ láti inú ẹgbẹ́ òṣèlú PDP sì ṣe ipò kejì pẹ̀lú èsì ìdìbò tó tó 292,747. àmọ́ ọ̀rọ̀ àbájáde èsì ìdìbò yìí ó dé ilé ẹjọ́ tó ga jùlọ tí wọ́n sì padà kéde Arẹ́gbẹ́ṣọlá wípé òun ló wọlé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. ní gbogbo àsìkò yìí, sẹ́nitọ̀ Aṣíwájú Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí bàbá nígbẹ̀jọ́ fún Adésọjí Arẹ́gbẹ́ṣọlá kò fìgbà kankan fi Arẹ́gbẹ́ṣọlá sílẹ̀ ó sì dúró tì í débi wípé Ọlọ́run ràn lọ́wọ́ ó gborí nínú ẹjọ́ tí wọ́n pè takò ní ilé ẹjọ́ tó ga jùlọ. bẹ́ẹ̀ ni Arẹ́gbẹ́ṣọlá kò sì fi ìgbà kankan kọjá ààyè rẹ̀ sí Aṣíwájú Bọ́lá Tinubu nígbà náà tàbí kó mọ̀ gànpá sí Aṣíwájú Bọ́lá Tinubu. Arẹ́gbẹ́ṣọlá káwọn kúrò kámọ́ jalè, ó lo odidi ọdún 8 gẹ́gẹ́ bí gómìnà, ó sì fi yìn lọ́lẹ̀. ó ṣiṣẹ́ àkànṣe ojú ọ̀nà, àní àwọn ojú ọ̀nà bàbá ọ̀nà gẹ́gẹ́ bó ṣe máa ń sọ. ó kọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama. wàyí o, lára àwọn akùdé tó fojú hàn nínú ìṣèjọba Adésọjí Arẹ́gbẹ́ṣọlá ní àgbékalẹ̀ ikọ̀ State Boys tí wọ́n fín àwọn alátakò lápè ní àsìkò náà, pípààrọ̀ aṣọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama sí ti ẹyọ kan ṣoṣo, nígbà tí ó sì tún sọ gbogbo àwọn ilé ẹ̀kọ́ ọkùnrin àtobìnrin ó dà wọ́n papọ̀, ó sọ wọ́n di ọ̀kan. lára akùdé tó tún fojú hàn nínú ìṣèjọba Adésọjí Arẹ́gbẹ́ṣọlá ní òbítíbitì àti ṣẹ̀kẹ̀ndùgbẹ̀ gbèsè tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ nítorí pé Arẹ́gbẹ́ṣọlá fẹ́ gbìyànjú láti fi yìn lọ́lẹ̀ nípa kíkọ́ àwọn àràgbá yamuyamu ilé ẹ̀kọ́ tuntun káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun. ìgbésẹ̀ yìí ó mú kí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n wọ oko gbèsè lọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ojú wọn rí pọ̀npọ̀n yàn, ẹ̀mí wọn bọ̀ sínú ìṣèjọba Adésọjí Arẹ́gbẹ́ṣọlá nítorí pé wọn ò rí owó oṣù wọn gbà láàkó, àti pé ìwọ̀nba nínú wọn gan tí wọ́n ń gba owó áfú eyín ìdajì owó oṣù wọn gbèsè ni wọ́n fi ń rọ́ sísan owó oṣù ìdajì èyí tí a mọ̀ sí áfú, àti pé ebi àpafọ̀n ó pa àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun débi tó lápẹẹrẹ. ká má purọ́ ká má jalè, ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láyé Arẹ́gbẹ́ṣọlá aṣebiṣe rere ni o. àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun ní pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ wọn ò sì lè gbàgbé rẹ̀ láéláé. wàhálà tó bẹ́lẹ̀ láàrin Adésọjí Arẹ́gbẹ́ṣọlá àti ààrẹ Aṣíwájú Bọ́lá Tinubu kò sẹ̀yìn bí sẹ́nitọ̀ Tinubu ti ṣe fi ìfẹ́ hàn sí Alhaji Adégbóyèga Oyètọ́lá. ààrẹ Tinubu ó nífẹ̀ẹ́ sí kí Oyètọ́lá kí wọ́n gbé kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje wọn nínú ètò ìdìbò sí iléeṣẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ní àsìkò náà, ṣùgbọ́n kò tẹ́ Adésọjí Arẹ́gbẹ́ṣọlá lọ́rùn rárá. ní àsìkò náà, nígbà tí Adésọjí Arẹ́gbẹ́ṣọlá ń fẹ́ kí Alhaji Moshood Adéòtí, ọ̀kan lára àwọn alátìlẹyìn rẹ̀, kó gba ipò náà lọ́wọ́ rẹ̀ lẹ́yìn tí òun bá kúrò lórí àlééfà lẹ́yìn ọdún 8, ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ rèé o nínú ẹgbẹ́ òṣèlú APC tẹ́ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun. Alhaji Adégbóyèga Oyètọ́lá ó fojú hàn gẹ́gẹ́ bí olùdíje láti pàṣẹ ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú ọ̀hún, ṣùgbọ́n lásìkò ètò ìdìbò ojú ogun le. sẹ́nitọ̀ Nurudeen Adémọ́lá Adélékè, aṣojú ẹgbẹ́ òṣèlú PDP, ó dúró tán nínú ètò ìdìbò náà tí ó sì nàró mọ́ Oyètọ́lá lọ́rùn ni o, nígbà tí sẹ́nitọ̀ Iyọlá Omíṣọ̀rẹ́ láti inú ẹgbẹ́ òṣèlú SDP náà kò kéré rárá nítorí wàhálà ó jẹ́ àpótí ìdìbò kò jẹ́ àpótí ìdìbò àti onírúurú àwọn wàhálà tó bẹ́lẹ̀
láwọn ojútò ètò ìdìbò kan àti àwọn làásìgbò nínú ètò ìdìbò náà, àjọ elétò ìdìbò ó wọ́gilé àwọn ojútò ètò ìdìbò méje kan ní àsìkò náà tí wọ́n sì ní láti tún dì ní. Adémọ́lá Adélékè ṣáájú ló ti kọ́kọ́ ń gbégbá orókè nínú ètò ìdìbò náà, ṣùgbọ́n lọ́jọ́ àtúndì ètò ìdìbò Arẹ́gbẹ́ṣọlá ó kùnà kó ṣe ìrànlọ́wọ́ fún Oyètọ́lá, aṣojú ẹgbẹ́ òṣèlú APC, ṣùgbọ́n Iyọlá Ọmíṣọ̀rẹ́ dìde láti inú ẹgbẹ́ òṣèlú SDP tó sì ṣe bẹ́ẹ̀ ran Oyètọ́lá lọ́wọ́ tó fún akitiyan ààrẹ lẹ́wà nígbà náà ajagun fẹ̀yìntì Muhammadu Buhari àti ipa tí gómìnà ìpínlẹ̀ Èkìtì ní àsìkò náà tó kó. Ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyẹmí Oyètọ́lá ó wọlé gẹ́gẹ́ bí gómìnà lọ́dún 2018 láti pàṣẹ ìrànlọ́wọ́ aṣíwájú Bọ́lá Tinubu àti ọ̀túnba Iyọlá Ọmíṣọ̀rẹ́, ààrẹ Muhammadu Buhari àti gómìnà tó ń darí ìpínlẹ̀ Èkìtì ní àsìkò náà. Wàyí o, lọ́dún 2022 Oyètọ́lá tún jáde lẹ́ẹ̀kejì lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC, ṣùgbọ́n lọ́tẹ̀ yìí ẹgbẹ́ òṣèlú PDP làwọn alátìlẹyìn Adésọjí Arẹ́gbẹ́ṣọlá ló ṣiṣẹ́ fún wọn, tí sẹ́nẹ́tọ̀ Nurudeen Adémọ́lá Adélékè sì wọlé. Lọ́jọ́ ètò ìdìbò yìí ìtìjú ńlá àti ẹ̀gàn ni ààrẹ bá kúrò, torí pé ń ṣe ní ẹsẹ̀ ààrẹ aṣíwájú Bọ́lá Tinubu ó wọ́ nílẹ̀ tuurutu kúrò nínú ìpínlẹ̀ Ọ̀ṣun ní àsìkò náà, débi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n mọ̀ wípé ẹgbẹ́ òṣèlú PDP ti gbégbá orókè nínú ètò ìdìbò náà, bó ti jẹ́ pé àjọ elétò ìdìbò kò tí ì kéde ẹni tó gbégbá orókè. Ohun tí ó sì fà á ni bí ó ti ṣe fojú hàn pé ìgbà tí ààrẹ aṣíwájú Bọ́lá Tinubu yóò fi kúrò nínú ìpínlẹ̀ Ọ̀ṣun ní àsìkò náà kò sí ẹni tó mọ̀, tí àwọn èèyàn sì gbàgbọ́ wípé ká má bá òpó lọlé olóró, ẹgbẹ́ òṣèlú PDP ó ti wọlé. Yorùbá Gidi TV. Wàyí o, ìgbésẹ̀ tí Arẹ́gbẹ́ṣọlá tó gbé ní àsìkò náà ó fojú hàn pé ńṣe ló ń fẹ́ ó fẹ́ jẹ́ kó di mímọ̀ fún ààrẹ aṣíwájú Bọ́lá Tinubu wípé kíkéré ni abẹ́rẹ́ òun kéré nínú ìpínlẹ̀ Ọ̀ṣun, ṣùgbọ́n ó kọ mímì fún adìyẹ. Ìgbàgbọ́ Arẹ́gbẹ́ṣọlá rí wípé bí sẹ́nẹ́tọ̀ Bọ́lá Tinubu bá lè ṣiṣẹ́ fún ààrẹ ajagun fẹ̀yìntì Muhammadu Buhari láti gbégbá orókè nínú ètò ìdìbò iléeṣẹ́ ààrẹ ọdún 2015, àwọn kan làwọn wà táwọn ṣiṣẹ́ fún ìgbésẹ̀ ọ̀hún, àti pé ìdí rèé o tí ajagun fẹ̀yìntì Muhammadu Buhari tó fi wọlé láti pàṣẹ ètò ìdìbò náà. Eléyìí tí Arẹ́gbẹ́ṣọlá ń gbìyànjú láti fi ìdí rẹ̀ múlẹ̀ pé òun gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì lára àwọn olóṣèlú nínú ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní ipa tó ń kó nínú ètò ìdìbò náà, yàtọ̀ sí pé aṣíwájú Bọ́lá Tinubu ó jẹ́ àgbà olóṣèlú tó ra ògo àti iyì fún ajagun fẹ̀yìntì Muhammadu Buhari ní ilẹ̀ Yorùbá ní gbogbo àsìkò yìí. Ṣáájú ni àwọn ọ̀tá ààrẹ aṣíwájú Bọ́lá Tinubu nínú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n gbogbo ọ̀nà láti fojú hàn gẹ́gẹ́ bí ààrẹ tàbí olùdíje tí ẹgbẹ́ òṣèlú APC yóò fà kalẹ̀ nínú ètò ìdìbò náà. Nínú ìta àti rí gómìnà ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ rí Rotimi Amaechi, Rochas Okorochas àti àwọn lókọ̀ míì nínú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n jọ ń fà á mọ́ ààrẹ aṣíwájú Bọ́lá Tinubu lọ́wọ́. Àmọ́ àgbékalẹ̀ ètò ìdìbò yìí tó mú kí ẹgbẹ́ òṣèlú PDP kó gbégbá orókè, ó mú kí ojú kó ti ààrẹ aṣíwájú Bọ́lá Tinubu kò nínú ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ ètò ìdìbò náà, tí ìgbésẹ̀ Arẹ́gbẹ́ṣọlá yìí ó sì fojú hàn pé ńṣe ló ń fẹ́ láti yẹ̀yẹ́ aṣíwájú Bọ́lá Tinubu ní iwájú àwọn alátakò rẹ̀. Wàyí o, ọgbà bí ààrẹ aṣíwájú Bọ́lá Tinubu ti gbégbá orókè nínú ètò ìdìbò náà gẹ́gẹ́ bí ààrẹ ní àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC kan ti dúró tán pẹ̀lú àlàyé wípé àsìkò ti tó báyìí fún ààrẹ aṣíwájú Bọ́lá Tinubu láti dógun ti ọ̀gbẹ́ni Adésọjí Arẹ́gbẹ́ṣọlá náà, nídìí wípé Arẹ́gbẹ́ṣọlá ó mú kí ẹsẹ̀ ààrẹ aṣíwájú Bọ́lá Tinubu ó wọ́ nílẹ̀ gẹ́rẹ́gẹ́ láti pàṣẹ ètò ìdìbò tó gbé Adémọ́lá Adélékè wọlé, torí pé ẹgbẹ́ òṣèlú PDP ní àwọn èèyàn sọ wípé Arẹ́gbẹ́ṣọlá ó ṣiṣẹ́ fún ètò ìdìbò náà. Nídìí èyí ààrẹ Tinubu ó sì gbọdọ̀ jẹ́ kí Arẹ́gbẹ́ṣọlá kó mọ̀ wípé a kì í ṣe bẹ́ẹ̀ rárá, àti pé kò gbọdọ̀ fún ní ipò mínísítà kankan bó ti wù kó mọ.
wọ́n ní Arẹ́gbẹ́ṣọlá ó sun ìgbọ̀nsẹ̀ burúkú ni, ẹ̀tọ́ sì ni kí ààrẹ aṣíwájú Bọ́lá Tinubu kó fi èsì burúkú gbónídìí kó lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn tó ń bọ̀ lẹ́yìn, torí pé tí ààrẹ aṣíwájú Bọ́lá Tinubu kò bá dúró ti Adésọjí Arẹ́gbẹ́ṣọlá kò lè gba iléeṣẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kúrò lọ́wọ́ gómìnà ọmọọba Ọlágúnsóyè Òyìnlọ́lá nígbà tí kò sì tún lè borí nílé ẹjọ́ tó ga jùlọ èyí ń Supreme Court of Justice nígbà tí sẹ́nẹ́tọ̀ Iyọlá Ọmúṣọrẹ tó gbé lọ sí ilé ẹjọ́ láti pàṣẹ ètò ìdìbò iléeṣẹ́ gómìnà tọdún 2014. Ìgbàgbọ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun wípé àfibisú olóore ní Adésọjí Arẹ́gbẹ́ṣọlá. Wọ́n ní Arẹ́gbẹ́ṣọlá di gómìnà tán, àwọn alátìlẹyìn Alhaji Gbóyèga Oyètọ́lá wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ń gbéraga ni o sí ààrẹ aṣíwájú Bọ́lá Tinubu tó jẹ́ ọ̀gá rẹ̀, ẹni tí ó ràn lọ́wọ́ láti gba ìjọba kúrò lọ́wọ́ ajagun fẹ̀yìntì Ọlágúnsóyè Òyìnlọ́lá. Wọ́n ní ń ṣe ni Arẹ́gbẹ́ṣọlá ó fẹ́ sọ ara rẹ̀ di ìbẹ̀rẹ̀ àti òpin o nínú ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC tẹ́ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun àti pé ń ṣe ló fẹ́ máa là lé àwọn adarí ẹgbẹ́ òṣèlú ọ̀hún lọ́wọ́. Ìgbésẹ̀ Arẹ́gbẹ́ṣọlá láti ṣiṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú alátakò yìí kí ààrẹ aṣíwájú Bọ́lá Tinubu kó lè mọ̀ wípé òun ò ní ìwọ̀n kan dàbí alára nínú ìpínlẹ̀ Ọ̀ṣun ni o, àti pé ìgbésẹ̀ tí Arẹ́gbẹ́ṣọlá gbé yìí ó ń fẹ́ kí Tinubu kó mọ̀ wípé alágbára ni òun nínú ìpínlẹ̀ Ọ̀ṣun ni. Gbogbo àwọn gbólóhùn wọ̀nyí ló jẹ́ eléyìí tó jáde lẹ́nu àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí wọn ò gba ti Arẹ́gbẹ́ṣọlá nínú ìpínlẹ̀ Ọ̀ṣun. Èrò tiwa ni pé bí igun ẹgbẹ́ òṣèlú APC kan nípínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ìdarí Arẹ́gbẹ́ṣọlá ìyún ẹgbẹ́ Ọmọlúàbí Progressive bá lè gbà wípé kí ọ̀gbẹ́ni Adésọjí Arẹ́gbẹ́ṣọlá kó lọ rè túbà o kí ó sì rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ aṣíwájú Bọ́lá Tinubu láti yọ́nú sí tàbí kó dáríjì, kí ló burú níbẹ̀? Ìdọ̀bálẹ̀ Arẹ́gbẹ́ṣọlá níwájú ààrẹ Tinubu ṣé yóò mú ìfẹ́ àti ìrẹ́pọ̀ padà sínú ẹgbẹ́ òṣèlú APC ni àbí báwo, nígbà tí Arẹ́gbẹ́ṣọlá ti ṣe bẹ́ẹ̀ bínú kò nínú ẹgbẹ́ ọ̀hún lẹ́yìn tí àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC tẹ́ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ní àwọn ò nílò rẹ̀ mọ́, eléyìí tó ṣe yìí ó tó kó máa lọ. Ìró Olúwaṣeun Abọ́sẹ̀dé tí ṣe adarí Ọmọlúàbí Progressive nípínlẹ̀ Ọ̀ṣun ni pé ìmọ̀ràn tí ọ̀nàrẹ́bù Olúwọlé Ọ̀kẹ́ tó gbà wọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lè ṣe ara àti ọkàn ẹgbẹ́ òṣèlú ọ̀hún lóore ni o. Ẹ má gbàgbé o, ọ̀nàrẹ́bù Olúwọlé Ọ̀kẹ́ ló ń sojú àwọn èèyàn ẹkùn ètò ìdìbò Òbòkun Oríadé Federal Constituency nínú ìjókòó ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ wa lẹ́ẹ̀kẹwàá tó wà níta báyìí, nígbà tó sì fojú hàn pé kì í ṣòní kì í ṣàná tí ọ̀nàrẹ́bù Olúwọlé Ọ̀kẹ́ ti ń sojú ilẹ̀ Ìjẹ̀ṣà ní ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ wa. Ṣùgbọ́n ìbéèrè tó ń tawọ́ tasẹ̀ lọ́kàn àwọn ènìyàn ni pé bí ọ̀nàrẹ́bù Wọlé Ọ̀kẹ́ bá jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tẹ́ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun, kí ni ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC, àti pé ṣé kìí ṣe wípé ọ̀nàrẹ́bù Wọlé Ọ̀kẹ́ fẹ́ takọ́sọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC tàbí ẹgbẹ́ òṣèlú míì láti du ipò iléeṣẹ́ gómìnà tàbí ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ wa lọ́dún 2027? Kí ni ìbáṣepọ̀ ọ̀nàrẹ́bù Wọlé Ọ̀kẹ́ pẹ̀lú ètò ìṣèjọba gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun, torí pé ṣáájú ni àwọn awuyewuye kan ti ń lọ nínú ìpínlẹ̀ Ọ̀ṣun pé ń ṣe ni ọ̀nàrẹ́bù Olúwọlé Ọ̀kẹ́ ó ní ìbáṣepọ̀ tó ṣe gúnmọ́ pẹ̀lú àwọn aṣòfin ẹgbẹ́ òṣèlú APC nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ wa tó wà nílùú Àbújá. Bẹ́ẹ̀ sì rèé kò sóhun tó burú níbẹ̀ bó bá gbérúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n kò tí ì sẹ́ni tí ó lè sọ nǹkan tí yóò ṣẹlẹ̀ ni o. Lóòótọ́ Ìjẹ̀ṣà ní Adésọjí Arẹ́gbẹ́ṣọlá àti ọ̀nàrẹ́bù Olúwọlé Ọ̀kẹ́, ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń ṣe, nígbà tí ó sì tún ṣeé ṣe kó jẹ́ pé ọ̀nàrẹ́bù Olúwọlé Ọ̀kẹ́ ó ní lọ́kàn láti jáde du iléeṣẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun bóyá lẹ́yìn ọdún mẹ́jọ tí gómìnà Nurudeen Adémọ́lá Adélékè tó bá ti parí tán. Ọ̀nàrẹ́bù Ọ̀kẹ́ ṣàfẹ́ sọ wípé ó ń takun òṣèlú sílẹ̀ ni àbí báwo? Lóòótọ́ Adésọjí Arẹ́gbẹ́ṣọlá ó ti kéde wípé òun kì í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú APC mọ́ lẹ́yìn táwọn adarí ẹgbẹ́ òṣèlú ọ̀hún náà ti lé kúrò nínú ẹgbẹ́ òṣèlú wọn, eléyìí tí ó fojú hàn nínú oṣù kínní ọdún 2025, èèyàn ọgbọ̀njọ́ oṣù kínní ọdún 2025, nígbà tí ẹgbẹ́ òṣèlú PDP sì ti kọ̀wé sí Adésọjí Arẹ́gbẹ́ṣọlá láti wá darapọ̀ mọ́ wọn. Arẹ́gbẹ́ṣọlá kò ṣetán láti wà ní abẹ́ ikọ̀ ti igun Alhaji Adégbóyèga Oyètọ́lá nídìí wípé ọ̀gá méjì tàbí gómìnà méjì tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Ọ̀ṣun kò lè darí ẹgbẹ́ òṣèlú kan ṣo
nítorí wàhálà tó wà láàrin wọn torí pé kàkà kí ajá ó ṣe akápò ẹkùnrin kálukú a sì ṣe ọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ Arẹ́gbẹ́ṣọlá àti Alhaji Gboyega Oyètọ́lá ló bá dé nínú ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí. ìlú tiwa ni wípé tí ọ̀rọ̀ bá wọ̀ láàrin gómìnà Adémọ́lá Adélékè àti Adésọjí Arẹ́gbẹ́ṣọlá láti darapọ̀ tí gómìnà Adémọ́lá Adélékè sì tún jáde lẹ́ẹ̀kejì bó lójú ọjọ́ ètò ìdìbò yóò ṣe rí nínú ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí ó fojú hàn pé ààrẹ Aṣíwájú Bọ́lá Tinubu yóò fẹ́ nífẹ̀ẹ́ láti gbégbá orókè nínú ìpínlẹ̀ Ọ̀ṣun láti pàṣẹ ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà yìí nígbà tí ó sì tún fojú hàn wípé àwọn ará àríwá ṣeé o kí wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ti ààrẹ Aṣíwájú Bọ́lá Tinubu lọ́dún 2027 léyìí tó túmọ̀ sí pé ààrẹ Bọ́lá Tinubu gbọ́dọ̀ gba ìpínlẹ̀ Ọ̀ṣun láti pàṣẹ ètò ìdìbò iléeṣẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń bọ̀ báyìí ni o. Bí gómìnà Adémọ́lá Adélékè bá gbégbá orókè lẹ́ẹ̀kejì ìgbà wo ni àwọn èèyàn Adésọjí Arẹ́gbẹ́ṣọlá náà kò ní fẹ́ di gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP nígbà tí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP kan náà ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti ganu sílẹ̀ o lẹ́yìn sáà kejì Adémọ́lá Adélékè láti wá padà di gómìnà. àìfàìmọ̀ kọ́rọ̀ ẹgbẹ́ òṣèlú PDP tẹ́ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun kó mọ́ yàtọ̀ sí ti ìpínlẹ̀ Zamfara níbi tí àwọn àgbààgbà bíi mẹ́ta kan ti bẹ̀rẹ̀ sí ní kùnsínú tí wọ́n sì ń forí gbára wọn nínú èyí tí a ti rí àwọn olóṣèlú bíi Ahmed Sani Yerima, Abdulaziz Abubakar Yari tó fi mọ́ mínísítà fẹ́tò ààbò ilẹ̀ wa lọ́wọ́lọ́wọ́ ìyún Bello Matawalle. wàyí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa wòye wípé ọ̀nà wo ni Adésọjí Arẹ́gbẹ́ṣọlá fẹ́ gbà láti lọ wá ojú rere ààrẹ Aṣíwájú Bọ́lá Tinubu nípa pé kó lọ dọ̀bálẹ̀ kó sì túbá níbi àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún kan bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń pè fún sí ààrẹ Bọ́lá Tinubu yóò gbọ́ àti pé sí ààrẹ Bọ́lá Tinubu yóò gba ẹ̀bẹ̀ àti ìdọ̀bálẹ̀ ọ̀gbẹ́ni Adésọjí Arẹ́gbẹ́ṣọlá. ìbéèrè wa ni wípé ṣé yóò tán lọ́kàn ààrẹ Tinubu? tó bá tán lọ́kàn ààrẹ Tinubu ṣé yóò tán lọ́kàn Alhaji Adégbóyèga Oyètọ́lá àti sẹ́nitọ̀ Yẹlá Ọmíṣọ̀rẹ́? àwọn èèyàn méjì yìí ní ọ̀gbẹ́ni Adésọjí Arẹ́gbẹ́ṣọlá ló jẹ́wọ́ bó ṣe lágbára tó fún o nínú ìpínlẹ̀ Ọ̀ṣun láti pàṣẹ ètò ìdìbò tó kọjá eléyìí tó ṣe bẹ́ẹ̀ gbé sẹ́nitọ̀ Nurudeen Adémọ́lá Adélékè wọlé fún ìgbà àkọ́kọ́. tí ààrẹ tó bá gba ẹ̀bẹ̀ ọ̀gbẹ́ni Adésọjí Arẹ́gbẹ́ṣọlá ṣé yóò padà sínú ẹgbẹ́ òṣèlú APC ni àbí báwo? àbí Arẹ́gbẹ́ṣọlá yóò ṣe àgbékalẹ̀ ẹgbẹ́ òṣèlú tuntun míì tàbí lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú mìíràn nítorí wàhálà tó tún ṣe kó yọ ní ọjọ́ iwájú? Arẹ́gbẹ́ṣọlá kò ṣeé súnmọ́ kò ṣeé jìnnà sí olóṣèlú ni o tí àwọn olóṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n sì mọ irú agbára gan tí ọkùnrin ọ̀hún tó ní. ọ̀rọ̀ Adésọjí Arẹ́gbẹ́ṣọlá ó sọ sí àwọn ẹgbẹ́ òṣèlú APC tẹ́ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́nu kódà ó tún buyọ̀ sí i. àmọ́ o àgbọ̀nrín tó sòpá ní ọ̀rọ̀ Adésọjí Arẹ́gbẹ́ṣọlá ayọ̀ ni fún ọmọ ọlọ́dẹ. àfàìmọ̀ kí Arẹ́gbẹ́ṣọlá kó má padà kábàámọ̀ nígbẹ̀yìn lórí ìtìjú àti ẹ̀gàn tó mú bá ààrẹ Aṣíwájú Bọ́lá Tinubu láti pàṣẹ ètò ìdìbò tó gbé sẹ́nitọ̀ Nurudeen Adémọ́lá Adélékè wọlé torí pé ìmí kínkín létí àwo gbẹ̀gìrì ni o bí ojú bá kúrò ńbẹ̀ ọkàn kò ní kúrò ńbẹ̀. ẹ jẹ́ ká máa wo ìgbésẹ̀ tí Adésọjí Arẹ́gbẹ́ṣọlá àti àwọn lẹ́yìn rẹ̀ yóò gbé láti fi wọ́ ojú rere ààrẹ Aṣíwájú Bọ́lá Tinubu. Tinubu ò gbọ́ kò ní gbọ́ ìròyìn rẹ̀ a máa padà mú wá sí etí gbọ̀nyín láìpẹ́. Anthony Adéwálé Adégbáyé ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Yorùbá Gidi TV. èmi ni mo kọ ìròyìn yìí èmi náà ni mo sì tún kà á sí etí gbọ̀nyín. òkè lórúkọ olóòtú ètò yìí Ọlákúnlé Fásùgbà. ẹ kàn sí ojú òpó ìtàkùn YouTube wa Yorùbá Gidi TV, ẹ bá wa like ẹ bá wa share kẹ́ ẹ sì tún bá wa subscribe sórí ẹ̀ pẹ̀lú. títí gbà míì tá a tún pàdé akínyìn o ẹ kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí ire o. 4 Cardinals Goods and Services Limited. Every woman deserves a great kitchen, and 4 Cardinals Global Goods and Services Limited has got you covered with a wide range of top quality kitchen utensils. Àwọn obìnrin àsìkò tó great tá à ń fojúsọ́nà fún 4 Cardinals Global Goods and Services Limited. Ilé ìtajà tuntun tó ń ta aṣọ, tàbáàgì obìnrin, aago àtàwọn ẹ̀ṣọ́ ara tó gbayì pẹ̀lú àwọn nǹkan ọmọdé. 4 Cardinals, the gift shop with endless possibilities. The grand opening is this Saturday, 9th November at 1A Ogunusi Road, Aguda, Ogba, Lagos. Ọ̀pọ̀lọpọ̀ àwọn
àwọn ọjà tẹ̀ ń ọ̀dà láti ilẹ̀ òkèrè lẹ́ máa ríra ní 4 Cardinals. Wọ́n ní àwọn signature bags, perfumes, dresses, household appliances. Saturday November 9 gangan la máa ṣí. Ẹ wá jàǹfààní àrà ọ̀tun. Oúnjẹ, ohun mímu, raffle àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló wà nílẹ̀ bíbá. This opening weekend, you are entitled to 20% discount. Follow us on social media at 4 Cardinals NG. Call 070 370 88428. 100,000 subscribers. Ẹ ṣeun ni o. Ẹ̀yin family wa lórí YouTube. Ẹ ṣe appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ jẹ́ kí dádì mú mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣe o. Yorùbá Gidi ń dàgbà o. Ọlọ́run ni ẹ jẹ́ kí ọgbọ́n rí wa kọ́. Ọlọ́run mà ló ń dùn. Mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun. Daddy and mommy ẹ ṣeun. Ẹ̀yin onígbọ̀wọ́ wa ẹ̀yin lẹ̀ ń bomi rin wá. 100K subscribers, thank you, ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like, ẹ tún comment, ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlìyàn wa, àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa màmá more, àwa màmá more. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Igi kan ò lè dágbó ṣe Never. láyé, igi kan ò lè dágbó ṣe Ibo. rárá. Bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí. Ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. Ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. Ẹ ṣé gan, Thank you. Ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan, Gbogbo ọmọ ẹ Yorùbá. mà Ẹ ṣe ń wá. ẹ ṣé gan, 100,000 subscriber o. ẹ ṣé gan, 100K ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan, ẹ ṣé gan, Ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan, Ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan, Ibi adé lòdì ẹ̀yin ni. ẹ ṣé gan, Ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, Ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan, Gbogbo family ẹ ṣé o. ẹ ṣé gan, Ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.